ìjọ ure ni o ìjọ ure ni ìjọ ure ni o ìjọ ure ni ìjọ kí Morakinyo dáyé o ìjọ ure ni ègbè lórí mi ìjọ ure ni o ìjọ ure ni ìjọ ure ni o ìjọ ure ni ìjọ kí Morakinyo dáyé o ìjọ ure ni. ọdún èyí rẹ̀ ajáṣe mọ́ o ọdún èyí rẹ̀ ajáṣe mọ́ o wà mọ́ pàwúwàdé tún mẹ́rìngì rẹ́jọ́ bí wà tẹ̀lé pẹ́ lọ́lá ọlọ́run lẹ́dùnmọ́rẹ́ ọdún èyí rẹ̀ ajáṣe mọ́ o ọdún èyí rẹ̀ ajáṣe mọ́ o ọdún èyí rẹ̀ ajáṣe mọ́ o wà mọ́ pàwúwàdé tún mẹ́rìngì rẹ́jọ́ bí wà tẹ̀lé pẹ́ lọ́lá ọlọ́run lẹ́dùnmọ́rẹ́ ọdún èyí rẹ̀ ajáṣe mọ́ o. alámọ̀kẹ́ mo tún dé o ẹ̀pẹ́ wọn ò lẹ̀ mọ́ rọra wọn wálẹ̀ yí wá róko wọn sì wálẹ̀ yí wá yẹ̀nà ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé kọ̀ǹgọ̀kọ̀ǹgẹ̀ ńlá gógó ìdùnnú dún ní tòní o nílé Morakinyo Adebayo ọmọ Kayode torí òní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ òní ayé àṣeyí ṣàmọ́dún o lórúkọ Ọlọ́run ọba ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ọdọọdún ní lásán ológun lógún 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 o ọdọọdún yìí nìkan so lọ́gbọ̀n lọ́gbọ̀n ọdọọdún yìí ní pèrègùn máwọ̀ tutù wálé ayé ọdún kan ò níjọ káwọn ṣe ìrọ̀wọ́ òbí lórí àtẹ owó tẹ̀lẹ̀ yí pẹ́ owó fọ́ ọwọ́ pàwù o Morakinyo wá sì tún fẹ́ èrìgì jóbi torí ẹnìkan kì í káṣílá igbó nínú ayé mi. Dikines Rónkẹ́ Olúwa Ayẹ́misí Káyọ̀dé ló rán mi wá bí o ọmọ lójú Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo òun lọ bá ẹ̀mí lọ́wẹ̀ ó ní Àlàmọ̀kẹ́ ó ní dákun wá bá mi kí olóríire aláyére tí ń ṣètọ́jú aya bí ẹni ò láya láyé ọjọ́ sí tó sì tún tọ́jú ọmọ bí ẹni àfijoyè bàbá èwe ó nítorí bí Morakinyo ti dára nílé ló tún wuyì láwùjọ ọmọ Káyọ̀dé aṣọ iyì rẹ̀ ọmọ ní fàyà lórúkọ Ọlọ́run ọba bàbá Alexander Akínyẹmí mọ̀ ń gbọ́ bí mo sì ń wí o bàbá Victor Akíntọ́ba bàbá Grace Olúwabùkọ́lá bàbá Emmanuel Akíntayọ̀ mọ̀ ń gbọ́ dídùn ẹnu mi ìwọ lolo ní ayọ̀ rẹ̀ ò mọ ní ìbànújẹ́ lórúkọ Ọlọ́run ọba Morakinyo ó sì yá kí n bá ọ délé o aláṣẹ Akigold Sheye Top Investment Limited ó sì yá kájọ wá délé àwọn bàbá rẹ̀ ọmọ Chief Michael Ajayi Káyọ̀dé tó ṣe bẹ́ẹ̀ tí ó gbélé ayé mọ́ èmi mọ̀lé bàbá tó bí ọlọ́mọ ó sì yá kí n bá ọ délé má bá ọ débẹ̀ ò ṣe rere má bá ọ débẹ̀ ò ṣe rere USI-EKITI lulera o má bá ọ débẹ̀ ò ṣe rere ọmọ òsì ọ̀rọ̀ má bá ọ débẹ̀ ò ṣe rere àtòkò bọ̀ mọ́ òsì bì kan má bá ọ débẹ̀ ò ṣe rere àmàgògò dẹ́mẹ́ múlùfẹ́ má bá ọ débẹ̀ ò ṣe rere ọmọ olùsì àmì sùúrù gbàgbó má bá ọ débẹ̀ ò ṣe rere má bá ọ débẹ̀ yáṣùwà o má bá ọ débẹ̀ ò ṣe rere. ẹbí ìlọ́tìn ní USI-EKITI níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ẹja ọmọ olókun òkun kọ́dùn rọrùn jíyọ ọmọ ìkànṣọ́lá ọmọ alágbá
òjò rọ̀ ọmọ pákó ọ̀rọ̀ ké ilé tí òkun ọmọ ológun òkun àmúgbàdágbé mo ṣí bẹ́ẹ̀ ra àmọ́ pupa ẹja àlàṣeré méṣí kọ̀ọ̀kan àgbọ̀yìn ọ̀run dúnrún ẹja nù bá pa àbòpọ̀ òkun ọmọ eléyìí ṣùrùngùdù ọmọ eléyìí ṣèkúrú kan tí ọmọ eléyìí ṣèkúrú kan tí kọ́ ọmọ bá jòjì adákan ọmọ eléyìí ṣèkúrú kan tí kọ́ ọmọ bá jìbì pẹlẹbẹ yọ ọmọ adágbá gẹ̀rẹ́gẹ̀rẹ́ rọ́dọ̀ àgbáwulẹ́rìn ní sùn sílẹ̀ kóró gígí ọmọ pákó ọ̀rọ̀ ọmọ ajẹjà sanra ọmọ olóbì méje ológùdù ọlọ́fẹ̀ alágàdá gúdú ọmọ olókùn ìlọtí jẹgbẹ òkú máa rí operi ọmọ anyúbú omi bébí bù ẹja tọrẹ arígbó ẹja ìjà àná ṣìlúgbò òkun àbọ̀ ọmọ pé ọmọ aṣọre má ṣìkà ni wọ́n kó kílẹ̀ àwọn bàbá rẹ̀ mo tún kọrí sílé ìyá rẹ̀ ọmọ ìyá Grace Ajíbíyè Káyọ̀dé tóun náà ti sùn nínú Olúwa ẹbí Ìdọ̀fin ní USI-EKITI níṣẹ̀lẹ̀ ìyá tó bí ọlọ́mọ ọmọ Lídọ̀fin ògbólú o ọmọ amúgbáyé o ọmọ ọlọ́mọ kan gba rọrùn kọrùn odi ọmọ kò borí sokọ̀bù ń para òdí rẹ̀ kì í ṣe máa rọ́gọ̀rùn orí jẹ́ ọmọ Lídọ̀fin ògbóyè ọmọ Lídọ̀fin aṣọmọṣìgì ọmọ lílẹ̀ múrẹ̀rẹ̀ ìyìn ara ilẹ̀mú kan ọmọ rẹ̀ mọ kó ṣàṣì ìjìnà lúlẹ̀ Lídọ̀fin ọkọlẹ̀ ẹ̀bọ méjì rẹ̀ ké fún padà kú ilé ẹ̀bọ mọ́sùn yóò pé rẹ̀ aré nire ni ọmọ ọlọ́rẹ̀ kò di bọ̀yìnbọ̀yìn ọmọ Lídọ̀fin òróró gbílẹ̀ ọmọ Lídọ̀fin ọ̀jábóyèdè ọmọ alágbàdo rárá o ọmọ alágbàdo rúru àrìmọ̀nà gbé sínú àgbàdo ọmọ alágbàrá gidigidi ọ̀nà ìjísù àgbàrá kò délé jámọ́láyà kọyà ṣùgbọ́lìmìlà ọmọ àṣebẹ̀ ìmọ̀ dúrúdógún àríyítan náà palí Lídọ̀fin rèmí o ǹbá tànàtànà ǹbá má tù padà fi rí mẹ́bí nílé ìyá rẹ̀ ni ọmọ òsì ọ̀rọ̀ ọmọ olùsì amagogo dẹmẹmúlúfẹ̀ ọmọ òsì ọ̀rọ̀ ọmọ òkun ọmọ òsì atokobọ̀ mọ́hùn síbì kan hàn ní ọmọ olùsì àmẹ́sùrù pàgbó ọ̀nìjẹ́ sùrùkẹ́ mọ́bójú sí ọ̀nà òṣìrè nire ni ọmọ ògùn ilé òsì aṣẹwà yókè òmàrọ̀ ni wọ́n pò kí ilé tẹ̀yìn ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí o Morakinyo Adebayo ọmọ Kayode ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò sì tún ṣe ọ̀pọ̀